lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń sọ̀rọ̀ sí bàbá náà, tí àwọn ọmọ Yorùbá kan tó ń fẹnu àbùkù kan wípé ó ń ṣiṣẹ́ fáwọn alágbára kan ni. Ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè yìí, the Inspector General of Police IGP ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun, ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri ń pa ẹ̀, tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ pé òun kò sọ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbé kiri ń pa òun o, àti pé dàsìkò yìí òun kò tíì mọ ibi tí òun lọ lórí ọ̀rọ̀ náà. Ǹjẹ́ ọ̀rọ̀ kí ni ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí tí wọ́n lọ sọ? Ó mà ní ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ̀yìn State Police tí àwọn èèyàn ti ń pòǹgbẹ pé yóò túbọ̀ ran ilẹ̀ Yorùbá àti orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ láti fòpin sí ètò ààbò, nítorí pé apá àwọn ọlọ́pàá Àbújá tí wọ́n ń darí gbogbo ọlọ́pàá ìpínlẹ̀ láti Àbújá kò lè yanjú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tán ní tí ọlọ́pàá ìpínlẹ̀ bá wà tó jẹ́ pé wọ́n mọ àdúgbò wọn kọ̀ọ̀kan àti horo tó wà ládùúgbò wọn, èyí yóò fòpin sí ètò ààbò tó ń da ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà láàmú. Ṣùgbọ́n níbi ìpàdé àpérò tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ètò wáyé nílùú Àbújá níbi tí àwọn èèyàn pàtàkì kódà tó fi máa lórílẹ̀‐èdè tẹ́lẹ̀, ọ̀mọ̀wé Goodluck Jonathan tán wà nọ́mbà ní ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun, ojúlówó ọmọ Yorùbá ti yarí pé kò sí ní tó jọ o, òun kò fara mọ́ ọlọ́pàá ìpínlẹ̀. Látìgbà tí wọ́n ní Káyọ̀dé Ẹgbẹ́tókun ti sọ̀rọ̀ yìí, lóríṣiríṣi ọ̀rọ̀ ti ń lọ táwọn èèyàn sọ̀kò ọ̀rọ̀ sí, kódà pàápàá láti ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ náà ti ń wà wípé kì í ṣe ọmọ Yorùbá ló yẹ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Káyọ̀dé Ẹgbẹ́tókun sọ, àti pé ṣé kì í ṣe pé ó ń ṣiṣẹ́ fáwọn alágbára kan lábẹ́lẹ̀ tí àwọn èèyàn kò tíì mọ̀. Ṣùgbọ́n nígbà tó ń bu ẹnu àtẹ́lu awuyewuye yìí ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 7 oṣù karùn-ún, ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ọmọọba Múyìwá Adéjọbí ni ló jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun kò sọ pé òun ò fẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ o, ó láwọn ò mọ̀ bí tí wọ́n ti ń rí ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń gbé kiri náà pa bàbá náà. Ó ní tí bàbá náà sọ, ó ní wípé òun kò tíì sọ ní ọ̀rọ̀ tóun lè sọ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, àti pé gbogbo báwọn èèyàn ṣe ń fà á láàrin ara wọn tó ń kálukú ń sọ èròǹgbẹ́ ni làwọn dúró sọ̀kan táwọn ń gbọ́ táwọn sì ń ṣàkọsílẹ̀, ṣùgbọ́n òun kò tíì lè sọ pé bóyá báyìí ni ìyẹn pé bóyá òun fẹ́ tàbí òun kò fẹ́. Kódà alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ìyẹn ọmọọba Olúmúyìwá Adéjọbí, ó tún wá fi fọ́nrán ibi tí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun tó ti sọ̀rọ̀ fún rẹ̀, ó tún fi síta o, níbi tí bàbá náà ti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ògùn, tó ṣàbẹ̀wò sí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, tó sì jẹ́ pé lásìkò táwọn oníròyìn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó ń tako ọlọ́pàá ìpínlẹ̀, ni bàbá náà jẹ́ kó di mọ̀ pé òun kò tíì sọ ohunkóhun nípa ọlọ́pàá ìpínlẹ̀ o, òun kò sì sọ pé òun kò fẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ rárá àti rárá. Thank you.